kí ló fẹ́ kí n ṣe fún ọ. ẹ sà mo fẹ́ sáré ju kádàrá mo fẹ́ máa lọ wájú kádàrá máa tẹ̀lé mi lẹ́yìn mo fẹ́ sáré dọ́lọ́run lọ ọ̀nkú mi babaláwo sà wọ́n lẹ́nu kìnìún lówó wà sà mo fẹ́ tiwọ́ sí kìnìún lójú kí mi lè kó òṣì ọ̀dàdì kò ní yági. bẹ́ẹ̀ ni sà mo fẹ́ kánjú sà mo fẹ́ sáré ọ̀nkú mi sà babaláwo sà nǹkan dọ́wọ́ mi ò tó sà mo fẹ́ fi gàngàn fà á sà mo fẹ́ máa yálé ikú fọná sà mo fẹ́ tó bá jẹ́ pé aláǹgbá la lè rí mọ́lẹ̀ ní àbí ẹlẹ́dẹ̀ ọ̀nkú mi sà mo fẹ́ rí alágbẹmọ mọ́lẹ̀ ṣe lọ fún wọn ní aṣọ aláṣẹ lọ̀gá ń gbàgbóra mo fẹ́ di ọkùnrin sà mo fẹ́ ní owó sà kí ẹ̀rù Dangote mo fẹ́ kí àfẹ́rẹ́ lárí mi kó sọ pé ṣàn sà. kíra ikú oríire ìgbésẹ̀ tó o fẹ́ gbé yìí náà ní the best. tí n bá ṣiṣẹ́ ìtàn fún ọ tó jẹ́ bí iná tó gbà bí ẹ̀tù tó bá jẹ́ kó o jẹ́ lára àwọn pásítọ̀ tó máa ń gbá láfẹ́ tó máa ń lọ kílọ̀bù. ṣé orí tí wọn kọ́ bá ti wọ kílọ̀bù wọ́n ti notice ẹ látọ̀ọ̀kan ó lè jẹ́ gbọ́dọ̀ bàtàbọ̀ ọmọ ẹ̀yìn ó mọ̀ kí ẹ. ìwọ kan ó sọ fún wọn pé 2 NSC for the hype man 2 NSC for the DJ. máa gbọ́ give me the baba ṣíà. you say what? You say what? You say what? Give me the Muraina. You say what? You say what? Give me the Muraina. You say what? Give me the baba shit. Give me the baba. You say who say what? Who say what? Give me the Muraina. What is it? You say what? Lórí burúkú bàbá náà ti wá báyìí. Mo bí gbogbo ìbádùn léèyàn. Torí irú yìí báyìí lọ́n ṣe ṣẹ̀dá àwa náà. Àmọ̀ pẹ́ sán lórí ẹ̀ sì bá wa náà bí. Mo ti parí iṣẹ́ ẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Okay, payment of delivery lẹ máa ṣe. Ṣàkàṣàkà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ wo ní YouTube is now showing. Ẹ jọ̀ọ́, thank you.